sídí sídì sídí olúwa ló ní sídí tó bá dàgbà ńkọ́ aṣẹnu sídì sídí sídí Kẹ́mi wọ́n ní tí akátá bá yáwó pé ẹnu adìyẹ kọ́ ló yẹ ká ti gbọ́ tí ìtẹ̀lẹ̀ àti Austin tí wọ́n bá jọ ń jà kò sí nǹkan tó kọ ọmọọṣẹ́ ń bẹ̀ kò sí nǹkan tó kọ ọmọọṣẹ́ nínú ẹ̀ stay apart stay away from this matter má jẹ́ kó fi tiẹ̀ sí mo mọ̀ pé wọ́n fẹ́ kó pariwo ẹ̀ náà ló fi fẹnu tiẹ̀ sí o má jẹ́ kó fi sí torí náà ìwọ náà ní àwọn ọmọọṣẹ́ ọmọ àgbà tó bẹ̀rẹ̀ tó ń wò dí èèyàn àwọn ọmọ tó máa wò dí ẹ̀ ti ń bọ̀ lẹ́yìn ẹ̀ ìtẹ̀lẹ̀ ní òun ò mọ Austin Emmanuel rí kò sọ̀rọ̀ ńbẹ̀ kò sí rọ́ńbẹ̀ kò mọ́ rí bọ̀ tó bẹ̀sì ẹ̀ lọ́jọ́ wedding ẹ̀ a mọ̀ pé àlejò la máa fi ń bẹ̀sì èèyàn ẹni tí yóò mọ̀. ẹ̀yin tèmi arábìnrin yìí ó ti jáde fún sídíò àti ìtẹ̀lẹ̀ ó ní wípé gbogbo ìgbà tí Austin Emmanuel tí ó fi ń help ìtẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó dàbí pé ìtẹ̀lẹ̀ fẹ́ jẹ́ kí Austin já wálẹ̀ kóun lè lọ òkè ní àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ ní nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel ó ń ṣọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sì tẹ́ ń wò mí yìí o bàbá tó ń wò mí ìyá tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn méjèèjì ó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ò mọ̀ ojú àánú lẹ fi ń gbéyàn ojú àánú lẹ fi ń rànyàn lọ́wọ́ ṣùgbọ́n ẹ bèrè kẹ́ tó rànyàn lọ́wọ́ ó ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kulẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ social media tó ń jẹ́ ká máa rí oríṣiríṣi mo rẹ́ni tó ṣàánú ọ̀rẹ́ rí tó mú ọ̀rẹ́ ẹ̀ kúrò nínú òṣì àṣẹ bó ṣe ṣàánú ọ̀rẹ́ lọ̀rẹ́ yẹn fẹ́ kó wálẹ̀ ọ̀rẹ́ yẹn wà ní kó wálẹ̀ lásán ó tún pàdánù ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ máa ń fojú àánú tẹ́ máa fi ń ẹ̀pù ènìyàn ẹni tí ò yẹ kẹ́ ẹ súnmọ́ ẹ̀ wá ẹ̀pù ẹ̀ tẹ́ bá ti wá ẹ̀pù ẹ̀ tán á wá degun ẹja sí yín lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ lẹ́ẹ̀pù níwájú tó lọ́kọ̀ ẹ̀ ó dàbí kẹ́ ẹ ṣubú kó ń gòkè ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ẹ̀pù tẹ́ dúró síwájú tẹ́ ẹ̀pù ẹ̀ tẹ́ fà lọ́wọ́ ó fẹ́ kẹ́ ẹ̀yin já wálẹ̀ kó ń wá sókè pàpátá ni lérò inú ẹ̀ ó sọ pé irú ẹ̀ ló fẹ́ ràn mí lọ́wọ́ irú ẹ̀ náà sí mi nípa éèjì mi ò ṣẹgbẹ́ ẹ̀ nípa ká ṣàpù mo ṣàpù jù ẹ lọ nípa ká mọ̀yàn mo mọ̀yàn jù ẹ lọ kí ló fi ṣorí àwa máa rorú èrò bá yẹn ẹ wá bìlí pé irú ẹ̀dá tó ń rorú èrò tẹ́fẹ́ fà sókè yẹn á jẹ́ kẹ́yìn gòkè padà torí mo wo nǹkan tó lè mú kí ìtẹ̀lẹ̀ máa sọ pé òun ò mọ̀ Austin mo wò ó títí mi ò mọ̀ mo wò tó tó bá ti pé ó ti sọ̀rọ̀ yẹn lójú Kẹ́mi lójú sídí ò ní gut láti jáde pé àṣírí Austin tó wà lọ́wọ́ òun máa tú. Are they too close to that extent? Títí níbi sọ pé òun máa tú àṣírí Austin Emmanuel tó wà lọ́wọ́ òun tí ò bá ṣe pé ìtẹ̀lẹ̀ ti sọ fún wọn ní afọ́jú tó dé ìlú kan wọ́n ní àlejò tó dé ìlú kan wọ́n ní àlejò tó dé ìlú kan tó sọ sàárè afọ́jú ẹ mọ̀ pé èèyàn kan ti sọ fún ni bẹ́ẹ̀ ni èèyàn kan ti sọ fún pé ẹni tá sí síbẹ̀ yẹn o afọ́jú ni o ó ga o ó ṣe báyìí o bó ṣe jẹ́ nìyẹn torí mo wo nǹkan tó lè mú kí Kẹ́mi ìyẹn sídí kó wá náà òun fẹ́ tú àṣírí tóun bá tú gbogbo àṣírí if not because of ìtẹ̀lẹ̀ ti sọ àwọn kankan fún ó ṣẹ̀yìn àtẹ̀mí ẹ̀yin tẹ́ ń wò mí sìn ó ṣẹlẹ̀ fún yín because ojú àánú lẹ fi ń gbé èèyàn ojú àánú lẹ fi ń ràn yàn lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ ìṣẹ̀dá ẹni yẹn pé ṣé tí bá ràn ẹ́ lọ́wọ́ ṣé ò ní já mi kulẹ̀ ẹ wá béèrè lọ́wọ́ ìṣẹ̀dá tí yín pé ṣé ẹni tí mo fẹ́ ràn lọ́wọ́ ẹ ṣó tọ́ láti ràn lọ́wọ́ ẹni tí ò bá ní ìdí ìrànlọ́wọ́ lọ́wọ́ yín tí ẹ bá ń ṣe fún kò lè mọ̀ kò dẹ̀ lè appreciate ẹ̀ tó bá yẹ pé ìgbà tí ìtẹ̀lẹ̀ tó fẹ́ kí Austin tó bá yẹ pé ìgbà tí ìtẹ̀lẹ̀ fẹ́ kí Austin assist òun yẹn kí Austin wá sọ fún pé kó sọ sí social media ìtẹ̀lẹ̀ ò ní deny bó ṣe deny sí
kò ní deny pé òun ò mọ̀, ó mọ̀yàn rí, ó dẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀ lọ́jọ́ wedding ẹ̀. Is it possible? Is it possible? Ẹ̀rí èèyàn tó lọ gbọ́ àbókí pé àbókí wá bẹ́ẹ̀sì mi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ ká máa fi kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ló jẹ́ ní social media ìṣẹ́. Mo máa ń kọ́ ẹ̀kọ́ everyday. Ní everyday ìtẹ̀lẹ̀. Nígbà tí Austin reign níbo ni ìtẹ̀lẹ̀ wà? Níbo ni ìtẹ̀lẹ̀ wà? Aṣọ mélòó ni ìtẹ̀lẹ̀ ní? Àwọn ọmọ ajagun gbalẹ̀ ẹ wo ẹja tibẹ̀. Wọ́n ní tíyàn bá ti yó tó ọmọ wa bẹ́kùnbẹ́kùn kiri ni. Òun lọ̀rọ̀ ìtẹ̀lẹ̀. Ìtẹ̀lẹ̀ ti yó tó wá bẹ́kùnbẹ́kùn. Ó wá fẹ́ fojú olóore gúngi. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí. Tẹ́ ẹ ṣoore fún ẹni tí ò yẹ kẹ́ ṣoore fún. Àwọn afojú olóore gúngi. Àwọn abatẹnijẹ́. Wọ́n ní tí wọ́n fẹ́ gba àwọn ẹ̀bà, wọ́n á máa ṣàánú. Ṣùgbọ́n tó bá yó tán, wọ́n hùwà tó wù wọ́n. Ìwà tó bá wù wọ́n ló máa wù. Mo ti rí ẹni tó téèyàn rán níṣẹ́ tó ti gba iléeṣẹ́ lọ́wọ́ ẹ̀ rí tó tún pàdánù. Ní orúkọ Jésù àní sọnù nínú ayé o. Wisdom òun ni kókó. Ọlọ́run ti fún wa ní òye àti ọgbọ́n tá a lè fi lólé ayé wa. If you want to assist anybody, pray. Tó bá máa gbà ẹ́ fún odidi oṣù kan gbàdúrà. Bó bá máa ṣe bó ṣe ń jó ẹ lára ló ṣe fẹ́ help. Kì í ṣe gbogbo orí la máa help o. Kì í dẹ̀ ṣe gbogbo orí la máa ṣe láàánú. Àwọn orí kan wà tó yẹ pé ẹ̀dá ò gbọdọ̀ súnmọ́. Ní orúkọ Jésù àní ṣoore ṣe o. Oore tá a máa ṣe tó máa sọ fún wa pé a ti ṣe oore kan sẹ́yìn àbá má ṣe é. Àní bá wọn ṣe lórúkọ Jésù. Ọlọ́run